Ẹ̀lẹ́ o gbogbo ilé Títílọpẹ́ ló ń sọ̀rọ̀ ṣàlàáfíà lẹ́wà ṣẹ́yìn wà òkè gbogbo ìdílé ńkọ́ mo kí yín o ẹ kú iṣẹ́ níbẹ̀ yẹn. Àwọn Yorùbá sọ wípé ọ̀nà kan ò wọ ọjà eléyìí túmọ̀ sí wípé gbogbo ọ̀nà òun ló gba ẹni tó bá lè ṣiṣẹ́ ọ̀lẹ òun láyé ò gbà. Ìmọ̀ràn mi fún yín ni wípé ṣé wọ́n ń ṣiṣẹ́ oṣù ni àbó ń tajà kan àbí iṣẹ́ tó ń ṣe bó o jí mi ni mo wá fẹ́ gbà ẹ́ nímọ̀ràn wípé o nílò láti wá àwọn nǹkan míì tó máa ṣe lẹ́gbẹ̀ẹ́ èyí tó máa mú owó wọlé nítorí pé kò ṣeé dúró wò rárá o. Ẹni bá dúró wípé iṣẹ́ ẹ̀yọ̀kan tóun ń ṣe òun náà ló máa fi bọ́yàwó ló máa fi máa bọ́ ọmọ àbí ló máa fi máa tọ́jú ara rẹ̀ gbogbo aláti mọ̀ wípé dọ́là ti lọ sókè. Nítorí ìdí èyí a ní láti wá àwọn ọ̀nà mìíràn tá a fi máa ṣiṣẹ́ èyí tó máa mú owó wá fún wa nítorí wípé níná lówó kò dẹ̀ túmọ̀ sí wípé o ní láti gbé igbá ọjà ẹ sórí social media wà ńbẹ̀ tó ti lè ta ọjà oríṣiríṣi. Èyí tó ṣe pàtàkì jùlọ òun ni wípé jẹ́ olóòótọ́ nígbà tí o bá ń tajà fáwọn ènìyàn tó bá ti rí wípé ẹni yìí kò ṣe dàrúdàpọ̀ wípé olóòótọ́ ni bẹ́ẹ̀ náà ni wọ́n máa polówó ẹ káàkiri pé lọ rajà lọ́wọ́ ẹni báyìí olóòótọ́ ni owó á dẹ̀ máa wọlé fún ẹ wàá máa rí owó ná bó ṣe fẹ́ àti bó ṣe wù ẹ́ lọ́kàn. Ìmọ̀ràn mi fún ẹ lélẹ́yìí ni wípé wá ọ̀nà mìíràn tí owó lè máa fi wọlé fún ẹ má dúró sí ojú kan Ọlọ́run á sì ràn ẹ́ lọ́wọ́. Mo nífẹ̀ẹ́ ò ní mo ṣe gbà ẹ́ ní ìmọ̀ràn kékeré yìí. Má gbàgbé láti tẹ̀lé mi ní Facebook, YouTube àti Instagram Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ó dìgbà o a ò ní pàdé ayọ̀.